tactic kan wà tí mo fẹ́ sọ tó ṣe pé tẹ́ bá ń ṣe dáadáa pẹ̀lú ọkùnrin nínú ilé, even tó bá wò ta gan, he will always come back. Kò lè gbàgbé yín, memory yín yóò ṣe kíni, yóò wà ní ọpọlọ rẹ̀ lára àwọn nǹkan tí ìwé tá kà nínú rẹ̀. Ẹ má mọ̀ ní sex lórí bẹ́ẹ̀dì lójoojúmọ́. Téèyàn bá ní sex ní bẹ́ẹ̀dì lórí bẹ́ẹ̀dì lójoojúmọ́ fún so many years, í máa mú kí sex ó wá tiring. Mo ka ìwé kan nígbà kan, ìwé yẹn sọ fún wa pé bẹ́ẹ̀dì gan kìí ṣe ibi téèyàn ti ní sex. Wípé bẹ́ẹ̀dì ibi place of comfort and place of cuddle ni ló pe bẹ́ẹ̀dì. Pé bẹ́ẹ̀dì jẹ́ ibi pé kéèyàn sùn, kéèyàn cuddle, pé ní bẹ́ẹ̀dì wà fún. Bẹ́ẹ̀ kọ̀ọ̀kan lẹ́kàn lè ní sex lórí bẹ́ẹ̀dì. Wọ́n lè ní sex nínú bedroom. Wọ́n lè dóra yín ní sitting room. Ẹ lè dóra yín lórí marble, lórí tiles, lórí chair. Tàbí àwọn mattress tó máa ń wà nílẹ̀ lẹ́pẹ̀pẹ̀ yẹn, ẹ lè sùn kẹ́ wá fi mattress yẹn ṣe pillow. Kẹ́ fi gbórí lé edge of the mattress kẹ́ ní sex. Pé so àwọn nǹkan tí wọ́n mú kí sex wá tiring, especially fún obìnrin tó wà nílé, ni wípé they are used to doing sex on the bed. Go and do your research. Kí ló dé tó fi máa ń jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọ́n máa ń fẹ́ enjoy ìbálòpọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń date níta ju inú ilé lọ, because inú ilé wọn they are used to bed every time. So wọ́n ní kẹ́ máa spice up sex life yín. Then kì í ṣe gbogbo òdí, mo máa ń sọ, kò ń ṣe gbogbo òdí lèèyàn máa ń dó lórí bed. Àwọn ìdí kan wà tó ṣe wípé ìdí yẹn tóbi ràbàtà, ó ti form mattress gan fúnra ẹ̀. The bonbon has formed mattress on its own. So àwọn ìdí míì wà tán máa tóbi bẹ̀ tán máa gan. Àwọn ìdí míì wà tán máa tóbi bẹ̀ tán máa soft, tó jẹ́ pé tẹ́ bá fọwọ́ gbá wọn, wọ́n á mì sókè. Irú àwọn ìdí bẹ́ẹ̀ yẹn, àwọn ìdí tó jẹ́ pé tẹ́ bá fọwọ́ gbá sókè báyìí á mì. Irú àwọn ìdí yẹn ẹ lè máa dó wọn lórí bed, because foam, ìdí yẹn gan ti dúró gẹ́gẹ́ bí foam lọ́tọ̀. Tẹ́ bá tún wá gbé sórí foam dẹ̀, àwọn mattress míì wà tó ti expire. Tẹ́ pé tẹ́ bá sùn sí, ó máa jìn wọnú ni. Irú àwọn mattress yẹn ó yẹ kẹ́ ti dispose ẹ̀, kẹ́ ra àwọn orthopedic mattress. Àwọn orthopedic means àwọn mattress kan fi táwọn tó ń to egungun máa ń lò, ó máa ń le bọ́m̀bọ́m̀bọ́m yẹn. Àwọn orthopedic mattress tó máa ń to egungun nìyẹn. Àwọn mattress tó ti expire yẹn ẹ má máa lò, máa mú kí sex wá tiring ni. Then tó bá nídìí ràbàtà, wọ́n ní orí flat surface ni wọ́n ti ń dó èèyàn tó bá nídìí ràbàtà. Ẹ dẹ̀ mọ̀ pé tóbìnrin bá ti di póbìnrin wọlé ọkọ, tó bá ti bímọ kìíní bí kejì, wọ́n máa ń fẹ́ lómi lára, wọ́n máa ń fẹ́ sanra. So tó bá ti di pé ìdí obìnrin ń fẹ́ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ yẹn, ẹ spice up sex life yẹn, má máa dóra yín lórí bẹ́ẹ̀dì gbogbo ìgbà. Ẹ máa dóra yín ní bathroom, ẹ máa dóra yín lórí flat table, tàbí lórí marble, tàbí lórí anything that is flat surface, especially tó bá nídìí, because ẹ̀yin máa dún ẹni yẹn ni, because ìdí ẹ̀ ti serve as mattress already. Mattress yẹn á tún wá máa ṣe fùkẹ̀fùkẹ̀. So bí àwọn tó bá yẹ pọ́n slim, tán flat, àwọn tó máa ní 6 o'clock shape 6 o'clock tán tínrín, àwọn yẹn ẹ sì lè gbé àwọn yẹn sórí mattress. So ẹ máa spice up àwọn sex life yín, because tóbìnrin bá wà unpredictable nígbà míì, ó máa ń jẹ́ kí ẹ̀mí ọkùnrin ó fà sí, because ó rò pé àkókò mọ style tí ó mú fún wa ní èní. So tẹ́yìn náà bá ń play part yín, tẹ́yìn play part yín bẹ́ẹ̀ yẹn, even tí ọkàn ọkùnrin bá máa withdraw kúrò níta gan, a ní nǹkan tó rí tó fi ní tí wàá fi ní òun ò lọ síta mọ́. So yẹ yín bẹ́ẹ̀ tí ẹ máa try láti máa ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ máa spice up àwọn sex life yín, ẹ máa check sex position. Then wọ́n tún ti sọ pé kì í ṣe gbogbo ìgbà ni obìnrin yẹ kó remove pants ẹ̀ completely láti dóko. Ṣe gbogbo ìgbà lóbìnrin bọ́ pátá dóko, pé ẹ lọ wá àwọn edible pants, àwọn pants tó máa ń open ní center, kò ń ṣe G-string o, tó yẹ pé normal pants níbẹ̀ center ẹ̀ máa open, whereby ẹ̀ ní láti remove ẹ̀ before they penetrate. Wọ́n ní gbogbo àwọn pants tán fi máa entice àwọn ọkọ yín níta nìyẹn. Then so ẹ máa gbìyànjú láti máa spice up àwọn sex life yín to the extent pé even gan ìtọ́ ọkọ yín bá ti ṣètà gan, he will always remember you. Àwọn obìnrin kan wà tẹ́ pé kò sí nǹkan kan tó kọ wọ́n lè rántí wọn fún, nítorí tó lè miss wọn fún, you can't miss them for anything. So ẹ máa try láti máa spice up ẹ̀, so that ẹ̀yin náà ẹ máa wà in the memory of your man every now and then. Thank you so much.